ẹni ṣeré ẹ pé kọ́ máa ṣe ẹ̀dá tí ń ṣèkà bó bá wù wọ́n kí wọ́n yíwà padà bí ò sì wù wọ́n kí wọ́n máa ṣèkà wọn lọ. òye tó yé wa ni pé atórí àtìkà kò sẹ́yìn tí gbé nínú ẹ̀. eré abẹ́ni rere ìkà òkò níkà tó bá jẹ́ kí n lóye ẹ̀tẹ́ ní kẹ́gùn rẹ̀ o. gbérò lọ fúgún ọdún jẹ̀lẹ́ńkẹ́lù tó bá lọ́nà. ẹnikẹ́ni tó bá ní kí wọ́n kánjú mọ́ òun ṣe ni wọ́n kánjú gbàgbé olúwa rẹ̀. mọ́mí jíò àti dádì jíò lọ́rẹ́ wọ̀nyí nígbà ọjẹ̀tẹ́ wọ́n sì ilé ẹjọ́ pàṣẹ pé kí wọ́n ti ilé ìjọsìn wọn pa. látàrí kínni látàrí jìbìtì àtàfọwọ́rá owó tó tó mílíọ̀nù 52 52 million naira. mọ̀mí jíò àti dádì jíò eléyìí gẹ́gẹ́ báwọn olùjọ́sìn náà jọ wọ́n ti máa ń pè wọ́n. orúkọ ọkọ a máa jẹ́ Harry Ìyáwanẹ̀, ìyàwó rẹ̀ a máa jẹ́ Christian Ìyáwanẹ̀. ilé ẹjọ́ fi wọ́n sí ẹ̀wọ̀n ọdún 10 fún pé wọ́n lo ilé ìjọsìn wọn láti jalè láti lu jìbìtì. lọ́nà wo ni wípé àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ EFCC ló pè wọ́n lẹ́jọ́ pé wọ́n convert owó kan tó tó mílíọ̀nù 10 náírà tí ìṣòwò wọn sí ìlú ara tiwọn. bákan náà wọ́n ta ilé kan tó wà ní agbègbè mọ́gbòdó nílùú Èkó. wọ́n ta ilé ọ̀hún tó wà ní plot 32 block 9 mọ́gbòdó ìlú Èkó fún arákùnrin kan Kingsley Atẹ́rẹ́ ní 42 million naira. ilé ọ̀hún ni wọ́n lọ jẹ́ ti ìyá kan tó ti dolóògbé tí wọ́n pè ní Mrs. Adéọlá Ọ̀dẹ́múyìwá. ní tí wọ́n sọ fẹ́ni tí wọ́n talé fún ni pé ìyá yìí ló sọ fún àwọn pé káwọn bóun talé ọ̀hún torí pé ní property tó pọ̀ nílùú Èkó ó wá fẹ́ dispose eléyìí. wọ́n talé ọ̀hún ní 42 million naira. wọ́n gbowó ẹ̀dà sápò. àwọn èèyàn ìyá ń lọ wá gbẹ́jọ́ dìde. àjọ EFCC ṣèwádìí. ilé ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀rí tó wà níwájú òun ó tó láti dá wọn lẹ́jọ́ láìsí àní-àní nínú. nídìí èyí adájọ́ Justice Mojísọ́lá Dàda ó ní àwọn ọkọ àtìyàwó wọn jẹ̀bi ẹ̀sùn tá a fi kàn wọ́n. ẹ̀sùn bíi 6 sí 7 ni wọ́n fi kàn wọ́n. lórí ẹ̀sùn àkọ́kọ́ adájọ́ ní kí dádì jíò àti mọ́mí jíò kí wọ́n lọ sọdún 3 lọ́gbà ẹ̀wọ̀n. lẹ́yìn ẹ̀ ni ó fi dádì jíò sẹ́wọ̀n ọdún 7 lórí ẹ̀sùn kejì sí 6. ọdún 7 mọ́dún 3 ó di 10. ilé ẹjọ́ yọ̀ǹda ìyàwó lórí ẹ̀sùn keje. wọ́n discharge and acquitted ẹ̀. tó ilé ẹjọ́ wá ní
ìdájọ́ òun máa run concurrently. Bẹ́ẹ̀ ló pàṣẹ kí wọ́n lọ ti ilé ìjọsìn yìí pa lẹ́yìn ọ̀sọ́kà. Concurrently means tábàwò dáadáa ẹ̀wọ̀n ọdún 7 ni ọkọ yẹn máa ṣe bẹ́yẹn, ìyàwó ọdún 3 ọkọ ọdún 7. Concurrently means ilé tó bá pọ̀ jù nínú ìdájọ́ ẹ̀sùn kọ̀ọ̀kan ni òǹtọ̀ máa ṣe lẹ́wọ̀n. So now ilé ẹjọ́ wá ní lọ́jọ́ tó ń dájọ́ o, láàrin ọjọ́ tó ń dájọ́ àti 60 days àwọn tá a fẹ̀sùn kàn tá a dá lẹ́jọ́ gbọ́dọ̀ dá 31 million naira padà sí àpò àwọn ẹni tí wọ́n lù ní jìbìtì tí wọ́n jà lólè yìí. EFCC wọ́n ní ìdájọ́ tí ilé ẹjọ́ gbé kalẹ̀ ó fìdí òfin múlẹ̀, ó dẹ̀ jẹ́ ìdájọ́ tí yóò tẹ́ àwọn tó lẹ́jọ́ lọ́rùn. Now gẹ́gẹ́ bí prosecutor ṣe sọ, only the offences violate section 1(2) and 3 of the Advance Fee Fraud and Other Related Offences Act tọdún 2006, and the offences also violated section 278 and 285(1) of the Criminal Law of Lagos State 2011. Ni mo fi ní kí n sọ fún wípé àti dádì jí o àti mọ́mí jí o wọ́n ti rí ifá sọ pé ń gbèrò kó ọba. ẹni tó yẹ ká trust láyé, àwọn tí wọ́n fira wọn hàn gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, aṣojú Olúwa, ikọ̀ Olódùmarè, àwọn ló yẹ ká dóòtọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn jù. àwọn ni ó yẹ ká bá ìwà àgàbàgebè lọ́wọ́ wọn, kò yẹ kí wọ́n máa jalè kán sì máa lu jìbìtì. Lóòótọ́ a lè sọ pé ẹni tó lówó ti kú, ẹni tó nílé ti kú, ṣùgbọ́n sẹ́ni tó nílé ò bímọ. ṣé ń gbà tó bímọ ṣé kó àwọn ọmọ rẹ̀ ọmọ bíi tó ní property sí? ìgbà tí wọ́n tà á kí làwọn fẹ́ fowó ṣe? àfẹ́ kọ́lé, àfẹ́ ra mọ́tò, ṣé wọn ò tí ì ra mọ́tò, wọn ò tí ì kọ́lé tẹ́lẹ̀? gbogbo pásítọ̀, gbogbo prophet ló fẹ́ dàbí Oyèdépò, gbogbo ló fẹ́ dàbí Abíóyè. n tí ń ti ọ̀pọ̀lọpọ̀ sínú àwọn ìwà báwọn yìí rèé. ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ oríṣiríṣi ọ̀nà là ń ṣiṣẹ́ wa gbà. àkọ́kọ́ ní láti jẹ́ kẹ́ ẹ mọ̀ ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láwùjọ, kẹ́ ẹ lè mọ̀ pé ìṣẹ̀lẹ̀ kàyéfì ò ní tán láéláé. ẹlẹ́ẹ̀kejì, láti ṣòdiwọ̀n ìgbésí ayé ara wa. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló ṣe é ṣàríkọ́gbọ́n, ká má fi ọ̀rọ̀ ara wa kọ́gbọ́n. ẹ láìkẹ́ fọ́lọ̀ péèjì wa lórí Facebook, ẹ sọ̀scribe sí chánẹ́ẹ̀lì yìí Ọ̀tẹlẹ̀múyẹ́ TV láti mọ rí àmì nígbàkigbà tá a bá fi àwọn ìròyìn gbáǹkọ́gbì gbàkàngbọ́n ìròyìn, àwọn ìròyìn tí ṣíni létí, tí gbani níyànjú, tí peni sákìyèsí, àwọn ìròyìn tí jẹ́ ká mọ̀ wípé òdìkejì ayé la wà. àkọ́kọ́ ilé ayé tá a wá ó ti ń bù tán lọ, ó ti ń bù ṣe lọ. Àkàndọ̀rọ̀ Awikonko ló kọ́ mi, Àjàó àrò Awikonko aṣọ lójú ọlọ́rọ̀, gbọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe. bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ, àbẹ́ níṣẹ̀lẹ̀ kàyéfì tẹ́ fẹ́ kí n gbọ́ nípa rẹ̀, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ mi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú gbogbo wa yóò tòrò mẹ́nimẹ́ni o. Àjù àṣẹ o, ẹ kú kalẹ̀.